ó dójú ẹ̀ àwọn jàǹdùkú ti jí káàdì ìdìbò lọ lọ́sùn. Àwọn jàǹdùkú kan ti ya bo ọ́fíìsì àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí ìyẹn Independent National Electoral Commission (INEC) tó wà ní iléèwé Oyinlọ́lá DC nílùú Òkùkù ní ìpínlẹ̀ Ọ̀ṣun, níbi tí àwọn òṣìṣẹ́ INEC ti ń pín káàdì ìdìbò fáwọn olùdìbò tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ káàdì ìdìbò alálòpẹ́ náà gbé sálọ. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ Àìkú Sunday tó kọjá, tó sì dá iṣẹ́ pínpín káàdì ìdìbò dúró bí àwọn ènìyàn tó wà níbẹ̀ ṣe ń sá káàkiri nítorí ìbẹ̀rù. Aráàlú kan ní Òkùkù tó pe orúkọ ara rẹ̀ ní Joshua sọ fún àwọn oníròyìn pé àwọn jàǹdùkú náà wọ inú iléèwé láì fu àwọn èèyàn tó wà níbẹ̀ lára, wọ́n sì yin ìbọn sókè kí wọ́n tó lọ tààrà sí ibi tí àwọn òṣìṣẹ́ INEC kó àwọn káàdì ìdìbò sí, tí wọ́n sì gbé àwọn àpò PVC lọ. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ibrahim Gusau gbójú agan sí ìṣẹ̀lẹ̀ náà gidigidi. Ọ̀jẹ̀lábí tún sọ pé kọmíṣánná náà ti pàṣẹ pé kí ìwádìí kíkún bẹ̀rẹ̀ láti wá àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà àti láti mú àwọn láti gbé wọn lọ sí ilé-ẹjọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọ̀jẹ̀lábí, lásìkò táwọn òṣìṣẹ́ INEC ti ń pín PVC ní àlàáfíà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Oyinlọ́lá DC Ward 2 níjọba ìbílẹ̀ Odò-Ọ̀tìn ni àwọn jàǹdùkú tó tó 10 ọ̀hún débẹ̀ tí wọ́n sì yìnbọn lákọlákọ. Lẹ́yìn náà ni wọ́n jí káàdì ìdìbò alálòpẹ́ tí a kò tíì mọ iye rẹ̀ báyìí lọ. Iléeṣẹ́ ọlọ́pàá tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn yóò máa ṣiṣẹ́ pẹ̀lú òtítọ́ àti ní ìbámu pẹ̀lú òfin nígbà gbogbo. Bákan náà, wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo aráàlú láti jẹ́ kí àlàáfíà jọba, kí wọ́n sì fáwọn ọlọ́pàá ní àlàyé tó lè ran ìwádìí wọn lọ́wọ́ nípa lílọ sí àgọ́ ọlọ́pàá tó súnmọ́ wọn tàbí àwọn ẹ̀rọ ìpè pàjáwìrì ti iléeṣẹ́ ọlọ́pàá.